àsìkò yìí ní gbogbo tọwọ́jà ìkànnì amóhùnmáwòrán DIGINAIJA ti fi ṣe bẹ́ẹ̀ tó dé ní gbogbo tẹ́tí láǹfààní àti mọ̀ gbọ́ wa àti mọ̀ wò wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé aláǹfààní àti mọ̀ jà yín sí àti mọ̀ gbé yín débẹ̀ àti mọ̀ fi tó yín létí àwọn tó ń lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yálà lábala òṣèlú ìròyìn amúlùdùn tàbí lábala eré ìdárayá eléyìí náà láwọn jà yín sí lágbolé Union NURTW lórí awuyewuye tó ń lọ láàrin Sego Nation àti MC Oluomo Nation ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ Union náà tún ti jáde wá báyìí láti wá jẹ́ kó di mímọ̀ fún gbogbo àwọn agbọ̀rọ̀dùn ó jẹ́ kó di mímọ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ sí ní agboolé Union ó ní ẹ̀yin tẹ́ wá mọ́tò tẹ́ mọ̀ bí wọ́n ṣe ń ṣe lágboolé Union tí ẹ̀ṣin bẹ́ẹ̀ tẹ́ ń dá sí gbogbo awuyewuye ọ̀rọ̀ ọ̀hún ó ní kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n fi tiwọn kọ́ fi ṣe tiwọn ó ní gbogbo awuyewuye ọ̀rọ̀ ọ̀hún ní Paso ti ṣe bẹ́ẹ̀ ló ti bá wọn yanjú tí ìrẹ́pọ̀ sì ti wà láàrin Sego àti MC Oluomo ẹgbọ́n kìíní Paso sọ gan ní pàtó àti pé báwo ni wọ́n ṣe yanjú gbogbo awuyewuye ọ̀rọ̀ ọ̀hún kìíní wọn tó ti ṣe bẹ́ẹ̀ tó tún pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú fọ́nrán náà ẹ bá mi wá àgọ́ fìdílé tàbí kẹfìdílé nǹkan kẹjẹ kájọ gbọ́ àlàyé ọ̀rọ̀ ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Up national progress national má gbé kú ọmọ ọmọ ọba ìwọ ọmọ fẹ́ bá sọ̀rọ̀ mo fẹ́ bẹ́ẹ̀ ní gbólóhùn o ṣe task force park rí o ṣe park attendance rí o ṣe unit exco rí láyé ẹ débi tó máa jẹ unit chairman o dẹ̀ wá ń dá síṣẹ́ tó mọ̀ ń pa ẹ̀ abọ́láta akílùn o ṣe làákàyè ni o dẹ̀ máa rò náà ohun tó mọ̀ ń pa ẹ̀ tó ń tẹnu bọ̀ jẹ́ káwọn tó níṣẹ́ sọ̀rọ̀ náà tó bá ráwọn tó níṣẹ́ kò bí wọn wá rí nǹkan sọ bọ́ o mọ̀ ń pa ẹ̀ o lè máa fi ìfẹ́ èèyàn tó ní kò máa fi dá sí nǹkan tí ó kàn ẹ́ wọ́n máa ń jẹ̀kùn tó tọ́ ni o èèyàn kí ń gbọ́wọ́ ẹ̀ sáwò àtayédáadé àtàtàkùnbádé ilé agbára kan ló ń lò ibì kan làwọn méjèèjì ti ń mágbára agbára tó fún Sego lẹ́kọ̀ọ́ ló fẹ́ sí l'Àbújá bí yẹ̀kíní kan tẹ́lẹ̀ yẹko ni yẹ̀kíní kan ò lè yàbújá ẹjọ́ union tó bá ti dé court sọ pé pọ̀ ìjọba ló ń tò àwọn tó bá lóyà sí wọn lọ́ máa fi síbẹ̀ kọ́ lọ gbádùn so bó ṣe rí nìyẹn ó ti kàn wọ́n lọ́ máa fi pè wọ́n tí ó bá ti kùn ẹ̀ wọn ò ní pì ẹ̀ lọ́tò Alhaji Tafa Sego bàbá Yọ̀mídé nàmírù wà ní èèyàn ìkòkò ló ń jẹ́ bẹ́ẹ̀ asádù wà ní èèyàn kìnnìún wà ní èèyàn àwọn tẹ́jọ́ wà tẹ́ẹ̀túnlẹ̀ ẹjọ́ wà ẹ ṣọ́ra fẹ́ everybody ẹ be careful ẹ má jẹ́ kọ́ mọ́lé agbára yín tọ́ bá dẹ̀ mọ́ bẹ̀ ẹ má jẹ́ kọ́ mọ́nà tẹ́ ń gbàdé bẹ̀ èrè ọ̀fẹ́ kòròkòrò dénú o má fà sí agbára ẹ lómi o ibi tó wà yẹn everybody ló wù ajé kò sẹ́ tí nọ́mbà wọ́n wù ẹlòmí ẹ̀dẹ́dẹ́ ti tó ó fẹ́ fi wùrùwùrù débẹ̀ ni kábíyèsí àgbàlagbà oyè òun ní ṣìṣẹ́ ọ̀gá mi gbọ́ǹkan tí Paso sọ́nù fídíò yìí ó dùn mọ́ mi èmi ti mẹ́sàn Paso rí nígbọ́nà tó wà lẹ́yìn Paso lè yanjú ẹ̀ Olúayé lè yanjú ẹ̀ Sùúrù lè yanjú ẹ̀ Babaládò lè yanjú ẹ̀ àwọn mẹ́rin tí mo kà nìyẹn nígbà tó yẹ yín yìí tó ń gbóná lọ́wọ́ gbọ́ pass video mi mo ò pick side mo kàn máa sọ̀rọ̀ mi naturally ni bó ṣe jẹ́ kó jẹ́ nìyẹn àwa wà lẹ́nu iṣẹ́ àdèmọ́ bó ṣe ń lọ àwọn kọ̀ǹdánù rẹ̀ ti tọ́lẹ́ baṣẹ́ jẹ́ wọ́n ti fẹ́ tún wọn tò èyí tó bá yẹ iṣẹ́ wò tó bá kójú òṣùwọ̀n ó yìí lè retain èyí tí ó bá kójú òṣùwọ̀n tí ó bá retain wọn léyìn òdìṣẹ́ ìtànà wọn lè dì ráǹkì ẹ̀ sóbeye jẹ́ nìyẹn gbọ́n tí bá wà sí sọ Èkó Sego ló ní Paso wà pẹ̀lú ẹ̀ Àbújá MC ló ní Paso wà pẹ̀lú ẹ̀ kí wá ní wàhálà tiẹ̀ ṣe ò sáà sí gbọ́. mo ti Tafa Sego ló lórí oko tíá ní Lagos yóò bá yọ. respect ọmọdé tọ́lá ọ̀gá wa ẹ tí wọ́n ṣe é lè rò yí àti sọ́yà èyí ọba òun ní pírẹsidẹ́ntì tiwa o èyí olùfimọ́ wọn náà wọ́n má dán sí nǹkan tí ó kún ẹ tó bá jẹ náà tó bẹ́ẹ̀ sọ nìyẹn wàá ti máa gbọ́ ìgbé sáńsì lókì.
ẹ káàbọ̀ padà àlàyé ọ̀rọ̀ náà lẹ́sẹ̀ bẹ́ẹ̀ lẹ́ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ó jẹ́ kó di mímọ̀ wípé omi tuntun ti rú báyò ẹja tuntun sì ti wọnú ẹ̀ ó ní ìrẹ́pọ̀ ti wà láàrin MC Oluomo àti Tafa Sego báyò nítorí Tafa Sego ló ní Èkó MC Oluomo ló ní Àbújá. Bákan náà ó jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ti fẹ́ ṣe àtúntò àwọn kankan lágbolé union báyò lójúnà àti yọ àwọn kọ̀ǹdà kúrò nínú ìrẹsì. Jẹ́ kó di mímọ̀ pé kí gbogbo àwọn agbọ̀rọ̀dùn kan lọ sinmi àgbàjá nítorí ìrẹ́pọ̀ ti wà báyò. Bákan náà ó rẹ MC Oluomo àti Tafa Sego láti ṣọ́ra ṣe pẹ̀lú gbogbo àwọn tó ṣe bẹ́ẹ̀ tó yí wọn ká. Ó ní ọ̀rẹ́ wà nínú ọ̀tá, ọ̀tá wà nínú ọ̀rẹ́. Ó ní ìrà ọ̀fẹ́ kò bóró dénú ògùn tán rí jẹ lákàtà wọn ni. Bákan náà ibà wá sí ìpàjẹ́ kò dé mímọ̀ pé Tafa ló lè kó MC Oluomo ló ní Àbújá. Ó náà lè ṣe bẹ̀rẹ̀ ti gbọ́ torí ànímọ̀ rí jù báyìí lọ ìhà tó bá kù sẹ́yìn náà ẹ̀ má bàbí láti bá fi èrò tí náà sọ̀rọ̀ sí abala àríwísí ìyẹn comment section. Bákan náà kí bá láìkẹ́ sí bá ṣe kìí sọ̀rọ̀ sáwọn olólùfẹ́ yìí jákèjádò Nàìjíríà. Ìkànnì DIGINAIJA TV àwa ni ti ní tòótọ́ àtúmọ̀ bá ń pàdé nígbà mi lọ́jọ́ mi lórí ìkànnì kan náà. Ẹ ṣé fún wò àti gbígbọ́ ti ẹ̀ ń bọ̀ wá àǹdágbére báyìí fún yín pé ó dàbọ̀.